lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bọ́rọ̀ bá sọnù òwe la ó fi wá. Òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bọ́rọ̀ bá sọnù òwe la ó fi wá. Òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bọ́rọ̀ bá sọnù òwe la ó fi wá. Bẹ́ẹ̀ bá ń ṣẹ́ gègé ọ̀tẹ̀ ká mú ta sẹ́yìn kúrò. Bá a bá ń ṣẹ́ gègé ọ̀tẹ̀ ẹ̀jẹ̀ á mú ta sẹ́yìn kúrò. Òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Fún ti sáà yìí náà ni mo tún ní kí n mú wá fún yín o. Ká tún jọ gbé yẹ̀wò, ká fi sọ́wọ́ àlàáfíà ká má fi jẹun, ká fi kọ́ ọmọ wa nítorí ẹ̀yìn ọ̀la. Torí pé orò tá a bá ń ṣe, tá a bá ń lé ọmọ kéékèèké sẹ́yìn, irú orò bẹ́ẹ̀ yóò parun ni o. Èdè àti àṣà Yorùbá ò ní parun o. Ẹnu lásán kọ́ o, bí kì í ṣe kájọ jùmọ̀ gbé lárugẹ. Ẹ jẹ́ ká ṣe àmúlò èdè Yorùbá, ká ṣe àmúlò àṣà Yorùbá torí òní kọ́, torí ẹ̀yìn ọ̀la àwọn ọmọ wa ni, torí ẹ̀yìn ọ̀la àwọn ọmọ wa ni. Ìdánimọ̀ pàtàkì fún ìran kan òun náà ni èdè wọn, bẹ́ẹ̀ ni àṣà wọn, ìmúra wọn. Ìran tó ní ìtẹríba tó Yorùbá jákèjádò àgbáńlá yóò sí. Ìran Yorùbá nìkan ní kúnlẹ̀, ìran Yorùbá nìkan ní dọ̀bálẹ̀ kí òbí wọn tàbí àgbàlagbà títí dòní. Ìran wo lẹ tún rí tí ń ṣe bẹ́ẹ̀ lẹ́yìn àwọn ìran tí tún ba búrúbúrú. Ọlọ́run ràn wá ṣe o. Èdè àti àṣà Yorùbá ò ní parun. Bá a bá ṣẹ́ gègé ọ̀tẹ̀ ká mú ta sẹ́yìn kúrò. N tó mú òwe yìí wá tàbí n tó fa sábà bí òwe yìí tàbí ìṣẹ̀lẹ̀ tó dìtàn tó wá bí òwe yìí ó wáyé ní àkókò Aláàfin Adélù. Ó ṣígun fún àwọn ará Ìbàdàn. Ogun tá a wí yìí ó gbà wọ́n, ó fẹ́ gbà wọ́n tó ìwọ̀n ọdún kan tí ọwọ́ wọn dàbí ẹni pé ó dọ́gba Ìjàyè pẹ̀lú Ìbàdàn. Àwọn Ìbàdàn ni wọ́n ń gbèjà Aláàfin Adélù. Àwọn òpìtàn àti arọ́kin míì tiẹ̀ sọ fún wa wípé ọwọ́ ará Ìjàyè ó dunlẹ̀, ó dun àwọn Ìbàdàn tó bẹ́ẹ̀ tí Kúrúnmí, ààrẹ Kúrúnmí a máa kí àwọn ará Ìbàdàn lóríkì kan. Kí bó ní ṣe é kì wọ́n, ẹ̀yin Ìbàdàn bá jòrò sùn. Bó ní Kúrúnmí ṣe é kì wọ́n, a ní ọ̀pá kékeré Ìbàdàn tán ó kó ìbọn dàálẹ̀, ó ń retí olórí wọn Abẹ̀rẹ̀kẹ́ wàǹdìwàǹdì tọ́rọ wọn wá sógun. Ńgbà náà l'Aláàfin wá ránṣẹ́ sí àwọn ará Ṣakí àti gbogbo ìlú Òkè Ògùn pátágbá. Ẹ má wòran Ọ̀yọ́ níran, ẹ má wo Yorùbá níran. Àwọn Ìjàyè ọ̀fẹ́ gbà lẹ́rọ̀, wọn ò fẹ́ gbà lẹ́yọ. Ó ní kí wọ́n wá darapọ̀ mógun Ìbàdàn láti kọjú ìjà síjàyè. Àwọn ìlú tó kù wọ́n ti gbà láti darapọ̀ mọ́ ogun Ìbàdàn. Ṣùgbọ́n Asẹ́yìn tí ń bẹ lórí àlééfà nígbà náà, orúkọ kábíyèsí ọ̀hún a máa jẹ́ Mọ́jàrọ́. Ó ní tó èmi ò lọ́wọ́ sí o, tẹ́ bá ń dìtẹ̀ ẹ má pè mí kún o. Bẹ́ẹ̀ bá ń ṣẹ́ gègé ọ̀tẹ̀ ẹ mú ta sẹ́yìn kúrò níbẹ̀ o. Èmi ò ní bá yín dá sí o, èmi ò ní bá yín dìtẹ̀ mọ́ nìkan o, n ò ní bá yín kógun jẹ nìkan o. Àwọn ará Ṣakí àtàwọn ìlú tó kù lókè Ògùn àwọn darapọ̀ mógun Ìbàdàn. Ṣùgbọ́n látìgbà náà nìṣẹ̀lẹ̀ yìí ti dìtàn, nìtàn yìí ti dòwe pé bẹ́ẹ̀ bá ń ṣẹ́ gègé ọ̀tẹ̀ ẹ mú ta sẹ́yìn kúrò. Bí a bá ń ṣẹ́ gègé ọ̀tẹ̀ ká mú ta sẹ́yìn kúrò. Irúfẹ́ àwọn èèyàn wo là ń pa òwe bẹ́ẹ̀ fún? Àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ti ṣe kìlọ̀kìlọ̀ fún yín nígbàkigbà tá a bá ń gbé ìgbésẹ̀ láti ṣe nǹkan pé tó àwọn ò lọ́wọ́ sí o. Ìgbàkigbà tí ọ̀ràn bá ti díẹ̀ yọ ẹ má pe àwọn sí o, ẹ má dárúkọ àwọn sí o. Ìgbà tẹ́ ń pilẹ̀ rẹ̀ ara ilé ẹni ń jẹ kòkòrò tí ò da, àwọn ń sọ fún báyìí o. Tí òrùn hẹ̀rẹ̀ rẹ̀ ò bá jẹ́ kí wọ́n sinmi kí wọ́n má pe àwọn sí. Irúfẹ́ àwọn èèyàn tá à ń lòwe bẹ́ẹ̀ fún nìyẹn pé tá a bá ń ṣẹ́ gègé ọ̀tẹ̀ ká mú ta sẹ́yìn kúrò. Ìgbàkigbà tẹ́ bá ń sọ pé lágbájá wa ń bẹ tàmẹ̀dún wa ń bẹ, wọ́n á ní ẹ má dákọ làkàṣègbè o. Àwọn ń gbọ́ nígbà tó sọ fún yín pé òun ò lọ́wọ́ sí o. Òwe lẹ́sìn ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́sìn òwe. Bí ọ̀rọ̀ bá sọnù òwe la fi wá jáde. Òwe lẹ́sìn ọ̀rọ̀ fún tòní kò ní jù báyìí lọ. Bẹ́ẹ̀ bá ń ṣẹ́ gègé ọ̀tẹ̀ ẹ mú ta sẹ́yìn kúrò. Ẹ láǹfààní láti darapọ̀ mọ́ mi lórí WhatsApp
+1 937 969 0257. bákan náà òun náà ni kẹ́ ẹ láìkí péèjì mi lórí Facebook Àkàndá Ọ̀rọ̀ Awíkonko. ẹ subscribe sí àwọn YouTube channel mi tí mo gbé kalẹ̀ fún àǹfààní gbogbo ọmọ Yorùbá, gbogbo ìran Yorùbá àti fún àwọn ìran tí ń bọ̀ lẹ́yìn wá ọ̀la ni yóò jẹ́ àǹfààní fún wọn. àwọn ò ní sá mo kùnà mo ṣìnà lọ́jọ́ iwájú. ohunkóhun tí wọ́n bá ti ń fẹ́, tí wọ́n bá ti ń wo bẹ̀, wọ́n kàn máa rí mú, wọ́n sì máa ṣàmúlò rẹ̀ ní. èdè àti àṣà Yorùbá ò ní parun ní ọ̀dọ̀ tèmi. ẹ̀yin ń kọ́ lórí WhatsApp ẹ já sọ̀rọ̀ lórí +1 937 969 0257 +1 937 969 0257. alámọ̀ṣàwárí ìtàn ìlújìlú ìletò-jìletò jákèjádò gbogbo ilẹ̀ Yorùbá láti ìpínlẹ̀ Kogi lọ ìpínlẹ̀ Kwara, ìpínlẹ̀ Èkìtì, Oǹdó, Ọ̀ṣun, Ọ̀yọ́, Ògùn àti ìpínlẹ̀ Èkó. pẹ̀lú ògo Ọlọ́run a nílò ìrànlọ́wọ́ yín, ẹ kún wa lọ́wọ́ kó lè bá a rọ̀ wá lọ́rùn, kó lè bá a jàǹfààní gbogbo wa. +1 937 969 0257. àjù wa ṣe o.